It's all about making your viewing experience top-notch. You can now upgrade your video quality settings for sharper and more vibrant visuals. Click on Settings, select Quality, select Advance, and click on the highest quality. Happy viewing on Yoruba TV. Àrẹ̀mú kan ìlú kan ni. Ojúmọ́ kan ọkùnrin kan ni. Ìwọ náà gbọ́rọ̀ burúkú tó ń jáde látẹnu rẹ̀. Tòǹbò ló jẹ́ Àdìgún gbé. Bẹ́ẹ̀ni. Dára là ń búra. Ẹni kò sì kí ń bú Ṣàngó nígbẹ́ èrò. Láti gbà t'Àdìgún ti di wíwá, Làbíkẹ́ ò ti jẹun. Ẹ jẹun o, ẹ mọ̀ pé mi lorúkàn lálẹ́ yìí o. Okùn la fi ń gbé títà o. Bí mo jẹ́ kẹ́ mọ̀ wípé àwọn ẹ̀ṣọ́ ti wà láàrin ìlú, àwọn ọdẹ sì ti wà nínú igbó. Á wá Àdìgún kàn. Tòǹbòlò tó gbé lọ ní òdà padà. Àrẹ̀mú fẹ́ pa mí, ó fẹ́ pàdílé mi run. Téèyàn bá fẹ́ lọ́lá, tí a bá fẹ́ ní ipò, ojú ẹ̀ gbọ́dọ̀ rí. Ogún tó tọ́ sí mi lọ́dọ̀ wọn, mo fẹ́ kó fún mi báyìí. Bàbá wa torí epo jẹ́sú, torí iṣu jẹ́po. Bí ọ̀kan bá bá mi dọ́rùn rẹ̀ ò níta, mo lè ní kó sùn kó mọ́ jì mọ́. Ṣé rí èèyàn dáadáa? Ẹ lè bí pàpà lági lọ́mọ. Bẹ́ẹ̀ni ọ̀rẹ́ mi. Torí pàwọn fẹ́ torí epo jẹ́sú, torí ẹ̀ lọ́sẹ̀ wá ti rí Àdìgún síwájú, tẹ́mi ó sì máa fọ́ lórí. Báwa tàjọ́ mọ́ ọlá ṣàdára wa. Ọ̀fẹ́ ti gbẹ́jú ọlá. Dára là ń búra. Ẹni kò sì kí ń bú Ṣàngó nígbẹ́ èrò. Àdìgún ni orúkọ mi, Àdìgún alágbàro. She's taking the hair. Fi wèrè lẹ̀ kó ṣòkú ẹ̀ bó ṣe wù. Tó bá wù kó súnjẹ, tó bá wù kó gbọ́jẹ, is it any of your business? Just a normal thing tí mo lè ṣe fún sister mi ni mo ń ṣe fún ẹ now. Okay, I'm so sorry for leading you on. Wow. Oh, no slat today. Where are your boxers? There's nothing there. There's nothing there now. I clearly the one way to for me to get away now. Mo ní kó gbá mi. Gbá mi. Ibu Orisha. Ibu creator. Just calm down. Yeah. Hey, Mrs. Tofumi. Yes, is that a problem? Èmi Ṣadé. Èmi ló ń pè ní wèrè. Ó ń ṣe wèrè náà gbé LS hospital. Ẹ̀jẹ̀. Mommy, Daddy, Mommy. What? What is it? They are coming for me, Mommy. I'm scared. Kò lè ṣe àwọn iṣẹ́ tó lágbára jù nínú ilé for now. Oh, this is too much for one person. What nonsense? Kí ló mean? Kí ni gbogbo nuisance tó constitute? Mo ń jó òde ń pàlùmọ̀ ní méjì. Ìjó ẹlẹ́yàwó lòjó. Despite the fact that mo wind up car mi outside the fence. Bó ṣe gbọ́ noise tó constitute nílé. Are you mad? Báńkì ṣan bá mi ṣí ẹ̀mọ̀ níbi tó ti ń pọ̀. Ó ti ṣẹlẹ̀ báyìí. Ó ṣẹlẹ̀ o. Àtótó arére odò balẹ̀ tiẹ̀. Ariwo ni la gbọ́ tẹ́lẹ̀. Ọ̀gá ti fi ìbínú wọlé pẹ̀lú bàràbàrà. Wọ́n lọ lárí mọ̀dàmọ́ pílánù. Mọ̀dàrún. Onífẹ́ mi làwọn ọ̀rẹ́ ẹgbẹ́ mi níyàwó wa. Bọ̀bọ̀dà kúlẹ̀ máa ṣe wá sí mi báyìí ní Jerry. Èmi ni mo mọ ìgbín tí mo yí lọ́ta tí mo gbé síwájú wọn tó ń jẹ. So ní mi fẹ́ òun tàn mí ní àjọ sọ mí dàbẹ́là. O ní rẹ̀fẹ́ àwọn ọ̀rẹ́ tèmi ló sọ pé ọwọ́ àdánù sọ́dọ̀ ẹ̀. Báwo ni? Fine ma. Mọ́mí àti dáàdì nǹkan. Dala wa ma. Sànú sí òfò ọkọ̀ mi ránṣẹ́ kò tún gbọ́kọ̀ wá. Àdílé ẹ̀kọ́ ó wà bá mi sọ fún o
Ipe ọjọ́ ìmí rẹ̀ bá jọ ríra báyìí. Èmi ni intermediary láàrin èèyàn àti Sanusi. Ẹ dákun mo jẹ́ kí wàhálà ó ṣẹlẹ̀. Èyí wò ni intermediary. Orí bí tí intermediary ti kọ́kọ́ kú. Ṣáájú ẹni tó lọ́rọ̀. Ẹ tó sí àgbákò. Ìpínlẹ̀ Sanusi jẹun ó yóò tán. Wọ́n ní owó ẹ̀ sílẹ̀. Bàbá ẹ̀ ní sàsánlẹ̀ owó kọ́sọ́ ni òun jẹ́ múlò. Ọkọ̀ yìí ẹ̀mí mi ti kọ́. Orí òfò gbáà nítorí ọkọ̀ òfò ni mò ń wà. Má ti dà rẹ lórí irú. Ẹ̀yin ọmọ ẹlẹ́sẹ̀ gbèrègbèrè yìí bí tó bá tutù tì báyìí ó ní ẹ máa wá káàkiri. tó bá sọ pé ẹ̀jẹ̀ tí o gbà jẹ́ bàbá yìí ẹ̀jẹ̀ bàbá tiẹ̀ jẹ́. Èmi alágẹmọ kú sáàrò ọ̀la alágẹmọ kú sáàrò tójú ò bá ta alágẹmọ ṣé kò yẹ kójú ti àrò ni. Nọ́ọ̀sì. Tabajila kàkà mọ́ra wa ká rẹ́rìn síra. Jọ́lọ́ kò jẹ́ kí n tọ́ ọ. Tó bá ti kà á fún àwọn ọmọ tó yẹ ká ti pa. Divorce later ìyẹn náà rí oṣù. ló padà ṣekú pọ̀ ọmọdé ń jìyà ọmọdé ń ráre àṣírí ayé nìyó má jẹ́ ń bọ́ sọ́wọ́ wọn àmì ó káyé mi máa bàjẹ́ àmì ó àwọn àtúnidá ayé má jẹ́ ń kó wọ́n má jẹ́ ń bọ́ sọ́wọ́ wọn àmì ó. Alangba tó dúró sórí èṣù tó ń dẹ̀ṣù lẹ́lẹ́jọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ lógún jà ní òun wẹ́rẹ́wẹ́rẹ́ ní òun àfọwọ́fà ẹ̀dá ló ń kógun yẹ̀dá òun ewé gbọ́jọ́ lórí òrọ̀ ẹ̀wọ̀n wà pani máyọ̀ dá. Àánú ṣe mí o. Àánú ṣe mí o. Bàbá kí ni gbogbo nọ́ọ̀sẹ̀sì iná kí ni gbogbo nǹkan tẹ̀ ń ṣe fún mi yìí bàbá. Mo ti ń retí ẹ látàárọ̀. Ẹ retí mi bàbá kí lẹ retí mi fún ọkọ mi olówó orí mi. Aya mi. Kí máa bọ̀. Aya òòṣà ìyàwó àwọ̀ súnmọ́ mi jàre. Ó dáa. Súnmọ́ mi. Aya òòṣà àyàwó wá súnmọ́ mi kó súnmọ́ mi gbàgì. Bá mi mú pàpà àkókò wá rọ́ọ̀lù mi pàpà àkókò bá mi mú pàpà àkókò dìmọ́ mi gbàgì làkúrùkùtù lùkùtù làkúrùkùtù lùkùtù ilé yá gbẹ̀gbẹ̀ irin jẹ̀jẹ̀ iye wọ̀. Wọ́n ṣe jẹ́jẹ́ wọn níbẹ̀ ní jẹ́. Àfi ẹni tí kò bá sin Ifá ni Ifá kò ní gbè. Bánkẹ́. Yes, papi. Mo fẹ́ pe àkíyèsí rẹ̀ sí kinní kan. Kí ni ẹ̀? Ó ṣe mọ̀mí ṣé o mọ̀ pé ó ti lé ní ọ̀sẹ̀ kan tí ọkọ rẹ̀ tó ti ṣe aláìsí ìyẹn Kúnlé. Bẹ́ẹ̀. Mo fẹ́ gbà ẹ́ ní ìyànjú ni bí ò tiẹ̀ ju ẹ̀kan àbí ẹ̀ẹ̀mejì kó o la yọjú sí àwọn òbí rẹ̀
àwọn ẹbí ẹ̀ tó fi sílẹ̀ lọ yọjú sí wọn kó o má bàa dàbẹ́ ni pé ìrẹ́ ló pa tó wá ṣetán láti má yọjú àwọn òde nímọ̀ wípé ibi tó fi para rẹ̀ ló pa wọn ò nímọ̀. mi ò lọ́bi kankan o kò ní ìdàtọ̀ kí mo fẹ́ yọjú sí wọn fún. ẹ̀gbọ́n ẹyọ kan náà ló ní ẹ̀gbọ́n ẹ̀ tó wà lamẹ́ríkà yẹn nìkan náà ni mo mọ̀ àṣẹbí ẹ̀ mo dẹ̀ sọ pé wọ́n máa ti get over it because wọ́n ò pè mí tó bá ń wá mi wọ́n mọ bó ṣe máa wá mi wọ́n ò pe nọ́mbà mi or kan get through to me somehow nobody is calling me so wọ́n wà okay mi ò lọ anywhere. síbẹ̀síbẹ̀ mo fẹ́ kó o lọ kó o lè wẹra ẹ mọ́ mi ò fẹ́ kí ààyè ọ̀rọ̀ kó wà nílẹ̀ lọ́jọ́ iwájú ni tèmi yé mi gan ni. mo ti gbọ́ máa lọ bọ̀ kò ń ṣèsìn mi o bá ṣe jọ ń lẹ̀pọ̀ yìí kún láìkẹ́. èmi pàápàá fẹ́ bẹ́ẹ̀. mo fẹ́ gbà tí Kúnlé wà láyé kò kú wúlò kan bẹ́ẹ̀ yẹn bí ó ṣe wà inú wa òkè máa lọ létà tí máa ráyè. àwọn àgbàlagbà àmọ́ nǹkan àṣẹ fẹ́yìn ọmọ kékeré ẹ kì í fẹ́ rí mi wá látàn ṣùgbọ́n tẹ́ ẹ bá ti súnmọ́ wa tán àwa dàbí pé lùmípa ló máa ké ìbò sí. lùmípa ló máa ké ìbò sí. bẹ́ẹ̀ ni òun ló máa sọ pé wàá pa mí lẹ́nu òun náà ló máa fẹ́ ní ẹ sọ pé yé èbó gbé o nígbà tí iná bá ṣẹ́ sí lára àwọn àgbàlagbà tẹ́ ẹ wọ yẹn náà wọ́n máa mọ náà dá síyàn lára. ibi gan lè sọ bẹ́ẹ̀. tó bá kóná bóyàn. Bọ̀ kí ló dé táwọn ọmọdé bóyá I don't know maybe kéèyàn tiẹ̀ ṣe bóyá reality shows wọ́n lè mọ̀ wípé àgbàlagbà they are better than those stupid boys tó ń kó káàkiri. òótọ́ ni ọmọ pé àwọn ọmọ kéékèèké tẹ́ máa ń kó kiri yẹn lápàdé ni wọ́n àwọn máa ń wà kìtàgbára ni. kí ló ń jẹ́ lápàdé. lápàdé máa wà kìtàgbára ó máa kanra mọ́ ni àwa kì í kanra mọ́. èyí tẹ ẹmọbìnrin tọ́jú ẹmọbìnrin ṣìkẹ́ àwọn ọmọ yẹn nìṣó ibi báyìí lè máa wà with die here. Bánkẹ́ àdúrà mi ni pé kí n má kánjú lọ. níbi tẹ́ ń lọ. kò mú mi kí n kánjú lọ o ènìyàn gbọ́dọ̀ nílùú rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kó kánjú lọ. àná ẹ̀ lọ ẹni ìwé. màmá bẹ fáàní. Bánkẹ́ irú ìrìn wo lo rìn báyẹn o gbé ọkọ ẹ lọ sí hospital o dẹ̀ abandon ẹ̀ síbẹ̀ tí ó bá ń ṣe ọpẹ́lọpẹ́ Dr. Bode tó ń reach our family kó tó di pé wọ́n reach mi títí tí a fi gbé òkú ọkọ ẹ kúrò ní hospital títí tá a fi sin ààrẹ ẹ you were nowhere to be found tí ó bá ń ṣe ọpẹ́lọpẹ́ autopsy tó ń fi sọ fún wa pé he died a natural death as a result of bleeding ulcer mo fẹ́ declare wanted tí mo dẹ̀ mọ̀ pé wọ́n máa fetch her out why would you have to do that. ẹ má bínú ẹ̀rù ló bà mí bó ṣe ṣẹlẹ̀ báyìí ṣọ́ọ̀kì yẹn mo kàn ń lọ 5 days èèyàn kan ló ṣẹ̀wá tẹ̀ rí mi níbi kan tí mo wà tán ṣẹ̀wá níyà wípé kí n gba báyìí I was in shock mi mọ̀ ẹ má bínú mo ti máa ń gbọ́ pé àwọn èèyàn máa ń lose ọkàn at a young age so ṣọ́ọ̀kì yẹn èmi dẹ̀ ti gbàdúrà pé Ọlọ́run máa jẹun rírú ẹ̀ ọjọ́ wo la ṣì máa rí náà ọdún mélòó la lò papọ̀ it was the shock for me ẹ má bínú tọrọ bleeding ulcer yẹn mo máa ń sọ fún Dékúnlé kò kí n gbọ́rọ̀ iṣẹ́ ni kò ní jẹun tí bá jáde tí bá gbóúnjẹ lẹ̀ ibi tí mo fi sí ni mo máa bá a ní òun wà okay òun keep fit and all of that keeping fit ò ní kéèyàn máa jẹun so ẹ̀rù ló bà mí ẹ má bínú. It's fine but in all of this ó yẹ kí ìwọ náà kó wá show up kó face fear and show up if not because of the autopsy sincerely mo ti ní káwọn police kan declare wanted. ọ̀rẹ́ náà mo ṣe padà wá náà pé kí n wá rí yín pé kẹ́ má bínú ẹ̀yin nìkan náà ní family tí mo mọ̀ mọ́. It's okay it's fine. so nígbà tá a rí a ti ń gbégbèsè bá ṣe máa ta ilé yẹn and now ní ìsìn tó dẹ̀ ti dé we are no more selling it again so the property is yours. no ẹ má wọrí ẹ̀ta mi ì lè gbé bẹ́ẹ̀ yẹn mọ́ bẹ́ẹ̀ máa jẹ́ memories ò ní jẹ́ kí ó máa haunt mi ni mi ì lè dá gbé bẹ́ẹ̀ mọ́ ẹ̀ta it's okay I'll be fine. Everything bá dẹ̀ ṣe jẹ́ ṣá I will get back to you. Okay. èmi náà pè é ṣe gan. All right. Sir. Bye.
ṣé wọn ò kanra mọ́ ẹ púpọ̀ nígbà tó débẹ̀. wọ́n rojọ́. àwọn náà mọ̀ gbogbo ẹjọ́ tán bá máa rò akọ aláǹgbá ó kàn máa fọhùn sínú ni kò ní lè wí jáde. ẹ̀yin náà ti sọ pé kò sí nǹkan tó wá sọ fún má dá wọn lóhùn. mo kàn ń wò ó. èyí tí wọ́n ṣe yẹn ní ìsìn ṣó rí i pé ó mú ọpọlọ làákàyè ọgbọ́n àtòyè ó mú dání. bẹ́ẹ̀ni ká ní kò ń ṣe yìí mi ò ní lọ. bó ṣe wá lọ yẹn ló dára. wọ́n kàn ń wò yàn ọba kan wọ́n kàn ń wò straight ni. kò sí nǹkan tí wọ́n máa fi ẹ ṣe. èmi gan mọ̀ nǹkan fún wọn ní straight look ni òpin tiẹ̀ dáhùn. bó ṣe dá nìyẹn bó ṣe fún ọ ní kíní ẹ̀ nìyẹn ó ṣe dá. sórí àgbàdo inú ìgò àgbàdo inú ìgò àwòmọ́jú ni fún adìyẹ kò sí nǹkan tádìyẹ máa fi ṣe. àlàfọ̀hún báyìí ní tàláǹgbà wọn a máa mérí ni wọn ò ní sọ nǹkan kan jáde. ilé ńlá ló wà ilé ńlá níbi tó wà yìí èmi ò fẹ́ jẹ́wọ́ ara mi hàn wọ́n ó ní mo ṣe ní kó jẹ́ ká máa ṣe ní jẹ́jẹ́ lè. èmi ò tẹ̀ láì jẹ́jẹ́ lè kí ló tún kù fún mi ò fẹ́ jẹ́jẹ́ lè. sórí o ti wẹ̀ o ti yán kọ̀ìnkọ̀ìn kí ló tún kù. ó ti tán o ṣé o mo dúpẹ́ ṣòwárí ètò tún dàbí bẹ́ẹ̀ ìgbésẹ̀ kejì ìyẹn ni mo fẹ́ kájọ sọ nísìn níbi tí a bá dé ó ti dé ibi tó jẹ́ pé ká dẹ̀ máa ranra wa lọ́wọ́ ṣé o mọ̀ wípé wọ́n ní ìyàwó àti ọkọ olùrànlọ́wọ́ ni wọ́n jẹ́ fún ara wọn àbí bẹ́ẹ̀ kọ́ bí èmi ṣe máa ràn ẹ́ lọ́wọ́ tí wọ́n náà tí wàá máa ràn mí lọ́wọ́ ìyẹn ló kù sórí ewé àti egbò tí mò ń já yẹn àti gbogbo àwọn nǹkan pẹ́pẹ́pẹ́ ìṣẹ̀ṣe tí mò ń ṣe wàá wá bá mi fojú sí. mi ò ṣe problem. wàá fojú sí dáadáa ìwọ náà wàá mọ̀ wàá máa bá mi lọ sọ́jà lọ́dọ̀ àwọn eléwé ọmọ wàá máa ra gbogbo nǹkan tó bá yẹ kí n lọ máa ra ìyẹn pàápàá dín ìrìn ẹsẹ̀ tèmi pàápàá kù gúlégúlé mi ní ọjà afẹ́rẹ́ kò ní yéye mọ́ o àti pé àwọn ará ajá wọ́n á mọ̀ pé mo ti náya tuntun mo dẹ̀ mójú lọ sọ́jà. èmi gan mo máa fakọ pa wọn. wàá ṣe kí ni wàá gbà wàá fakọ pa wọn. ṣẹ́ẹ̀dẹ̀ ní gbogbo ewé tẹ̀ ń pe egbò tẹ̀ ń pe èmi ò kí ń pẹ́ mọ nǹkan. wọ́n máa gbà pé ìyàwó babaláwo tó fọ́ǹkì tó dẹ̀ mọ oògùn tó gùn dá lójú ni mí ẹ má wọ̀rì ní ẹ ṣe problem. Bánkẹ́ papi máa padà fi ifá kún Bánkẹ́ rẹ̀ ifá Bánkẹ́. ìyẹn náà dà. ṣé tí mo bá bẹ̀rẹ̀ sí í kọ́ ẹ ní wéwà tètè mọ̀. èmi ní quick kíni mo máa ń tètè mọ nǹkan. tí mo bá sọ pé ewé ìtàpàrà sọ bẹ́ẹ̀. ewé ìtàpàrà. ṣàwòrò pèpè. ṣàwòrò pèpè. ohun àgbámúgudú. ohun àgbámúgudú. gbòǹgbòṣe. gbòǹgbòṣe. ó ní pẹ́ mọ̀ṣẹ́. adódùmáwẹ̀ oníkànkàn lákìrìbìtì là ń pè wọ ògèdè. adódùmáwẹ̀ oníkànkàn lákìrìbìtì là ń pè wọ ògèdè. oníkànkàn lákìrìbìtì là ń pè wọ ògèdè. ìwọ pẹ̀lú ọ̀yẹ̀kú méjì ló jọ pín níjọ́ kìíní ní Ilé Ifẹ̀. Ogun. Bánkẹ́. Fisayo. What are you doing? Mo ń ka ògèdè ni. Nǹkan tí bàbá ní kí n kọ́ láàárọ̀ yìí. Báwo ni? Ó ń ka ògèdè. Mo ń kọ́. So ibi tí mo máa kọ́ lè ní. Ìwọ gan mà ti wá múṣẹ́ lókùnkúndùn gan mà ni. Iṣẹ́ ọ̀pẹ ni. Iṣẹ́ nínú ẹ̀. Kò dẹ̀ máa wò àwọn kìíní wọ́n wà very interesting and helpful. Orí pé mo ti gbọ́ Yorùbá dáadáa. Wow. Ó ń gbádùn bàbá gan nìyẹn o. Tóbi Yorùbá ti tọ́lé ọkọ méjì o. Kò ní mọ ètò ìjọ. Èmi ti tọ́lé ọkọ méjì o. Mo ti mọ ètò ìjọ. Bàbá dùn. Ọ̀rẹ́ mi, o ṣé o. Tó jẹ́ mọ bàbá o. O ṣé o. Bàbá ti tún ayé mi ṣe. Bàbá dùn. Bàbá dùn o. Orí. Ele. Sidik. But wait,
ìwọ tó gbọ́ Yorùbá bá tó lè ká bídí ìwọ ló ń ká ọ̀fọ̀ báyìí. òun náà ni mo sọ fún ẹ ó ṣàpùn Yorùbá mi ó mọ a máa àṣà wa a máa múra bíi tiwa a máa sọ̀rọ̀ bíi tiwa a máa gbogbo nǹkan tá a bá fẹ́ tá a bá ti béèrè lọ́wọ́ Ifá tá a mú ewé ilé tá a fi mú ilé ó máa ṣiṣẹ́. kò tí ẹ ṣe ti ìlà ojú ẹ yìí. Fisáyọ̀ ó mọ ìyàtọ̀ nínú ìlà àti gbẹ́rẹ́ lélẹ́yìí kò ń ṣe là. gbẹ́rẹ́ ni. and it's for protection tó bá fẹ́ gan lè ṣe fún ẹ. no ẹ má bàdà wo bàbá ńkọ́. ó wà nílé ó wá ń lọ ní òní dúró tì mí ó dá o máa lọ. ogun bí o bá délé kí o sọ wípé o kò rí mi nílé orí òkú kì í níná ṣègìdì kì í nífun. bàbá ewu ní tí ìlà bíi ti ogun tẹkọ sójú rẹ. Fisáyọ̀ sá kò lè yé ẹ ọ̀rẹ́ rẹ ti ń di ọmọ awo bọ̀ nìyẹn mi ò fẹ́ kí àwọn àjọ̀nú máa dẹ́rù bá ni mo ṣe sìn fún. ṣé ewu tún wà ní ti ìmúra bàgẹ́jẹ́ tó ń múra bí àwọn ìyá máa wọ̀rọ̀ máa wọ̀ bùbá bàbá ó rí pé ẹ̀ mọ́ Bánkẹ́. Bánkẹ́ is a slay queen. Bánkẹ́ tó yẹ pé designers ló máa ń wọ̀ bíi Gucci, LV, D&G, Tom Ford gbogbo àwọn designers yẹn ló máa ń wọ̀ tó wá di bẹ́ẹ̀ yẹn bàbá tó slow. Why? Jẹ́ kó wà bẹ́ẹ̀ ọ̀rẹ́ rẹ ti di ọmọ awo báwo ṣe máa ń rìn nìyẹn ó ti yẹ bó ṣe yẹ káwọ wà nìyẹn tẹ́wé bá pẹ́ lọ́ṣẹ ó máa ń dọ̀ṣẹ ni ó ti pẹ́ lára ọṣẹ ìwé rẹ̀ ti pẹ́ lára ọṣẹ ó dẹ̀ ti dọ̀ṣẹ wà ẹ̀kọ́ orí ìdí tí mo ti jẹ́ kó máa wájọ bá bàbá gidi ẹbí ẹ máa wo tí ẹ ẹbí kẹ èyí téèyàn nílé èèyàn máa ń gbá mú. bàbá yìí gan ni lọ́wọ́. ṣé mi èmi kọ́ ni mo ní lọ́wọ́ àwọn irun malẹ̀ náà ní lọ́wọ́. èyí kankan lè èmi kọ́ ní lọ́wọ́ ẹ nílẹ̀. ṣẹgbẹ́ mi ni èrè tí mo jẹ́ lọ́dọ̀ irun malẹ̀ nìyẹn ṣùgbọ́n orí mo máa yà bàbá mo àánú rẹ̀ ṣe mí tí n bá dojú lé ẹ kí n bá dojú lé ẹ. wọ́n bá ní láyé jẹ́. Ifá ń gbalẹ̀ ìbọ̀ ọ̀gbẹ́rì ó mọ́ o. Ifá ń gbalẹ̀ ìbọ̀ ọ̀gbẹ́rì ó mọ́. Àwo mi ọwọ́ ọ̀gbẹ́rì ní àtọ́. Àwo mi ọwọ́ ọ̀gbẹ́rì ní àtọ́. Àwo mi ọfá ọ̀gbẹ́rì ní àwọ̀. Ifá ń gbalẹ̀ ìbọ̀ ọ̀gbẹ́rì ó mọ́ o. Tóní gbàgbọ́ tóní màlẹ́ o a ó tẹ̀yìn ní Ifá. Ifá ń gbalẹ̀ ìbọ̀ ọ̀gbẹ́rì ó mọ́ o. Ifá ń gbalẹ̀. Ìyá wa hello. Bánkẹ́. Ẹ káàsán. Báwo ni? Dáadáa ni. Bàbá ńkọ́? Àlàáfíà ni. Ṣọwọ́ ń yá. Àdúpẹ́ ẹ kú tọ́jú. Àwọn nǹkan tí mo nídìí lélẹ́yìí bàbá ló rán mi wá. Ṣé n ká abẹ máa ká? Ní ọmọ díẹ̀. Owó ẹyọ. Iṣu mẹ́rí. Ọ̀mísìmísì. Àlùbọ́sà iléwé. Obì àbàtà. Igi ewu. Ẹyin àkùkọ. Ṣé ní? Ó wà. Owó ẹ̀ kàn ti gbéra díẹ̀ ni. Orógbó. Ọmọ mi Lizzy bèbí. Èmi nìyẹn o. Ọmọ mi Lizzy bèbí. Èmi nìyẹn o. Ojú torí ẹ máa kú kẹ. Kó lè dá náà ni mo bá lọ. Báwo ni gbogbo Àbújá? Àbújá wà o, dáadáa la wà o, táàrùn gbogbo ẹ̀ mọ́ra wọn. Bàbá iṣẹ́ yín dáhùn. Àbújá ń sanwó ẹ̀rọ ọmọ mi.
rí mi ni Àbújá sanwó ẹ try fún mi o bí àwọn bàbá aláyé ṣe ń gbórí wọlé àwọn èèyàn lórí tó ń sanwó mi bàbá ọmọ yahoo kan kò sí mi lọ́wọ́ bàbá ọmọ yahoo yẹn sanwó ó sanwó bàbá máa sanjọ́ fún yín máa sanjọ́ o. ẹ máa mọ orí ẹ tí ń ti pẹ́ náà. ẹ kúlé o bá lè mi. káàbọ̀ báwo ni pẹ̀lẹ́ ṣé dédé àwọn nǹkan tí mo ní kó bá mi rà lọ́dọ̀ àwọn eléwé ọmọ gbogbo ẹ̀ náà lórí rà. gbogbo ẹ̀ pátápátá ni mo rí. ewé mísìmísì yẹn ń kọ́. mo rí. ẹ̀yẹn dà ewé mísìmísì yẹn wọlé kó la mọ́ ọṣẹ dúdú láwo iwájú ibi tí kinní wà yẹn kó mú ọṣẹ dúdú níbẹ̀ òun ló máa gún mọ́ ewé mísìmísì. màá sọ bó ṣe máa lò nígbà tó bá gùn tán kó gùn kó kú náà. ok bali ẹ kú jókòó àlejò. ẹ ṣe náà. bàbá kí ni mo gbọ́ pàǹtí yẹn pé yín sìn baálé mi bàbá ṣé ti má rí ni. gbogbo ọkùnrin ní baálé obìnrin ní òì tí má rí irúnmalẹ̀ ni irúnmalẹ̀ ìyàwó irúnmalẹ̀ lélẹ́yìí òòṣà ló fẹ́. bàbá o bàbá tó jayé jù bàbá mo ti lọ ronú múdù mi ti change bí mo kọ́ sí ẹ̀yẹ́rí tó lọ pé baálé mi múdù mi ti change pé obìnrin kan máa gàbá lọ́pàá tì wá bàbá ẹ̀ mọ̀ pé ẹ̀ ń ṣiṣẹ́ fún wa àwa náà dẹ̀ ń farasán fún yín iṣẹ́ yín dáhùn bàbá mo sì rò pé mo máa mú ọ̀rẹ́ mi kan wá lọ́tùnla pé tí n bá mú dé lọ́tùnla bàbá mo ti ròyìn fún o mo ti ròyìn fún gidi pé ó máa san ìṣàkọọ́lẹ̀ á san ìṣàkọọ́lẹ̀ fún yín bàbá á wá ṣe oníbẹ̀ta pé máa jẹ́ gangan nìyẹn bàbá. ẹgbẹ́ mi débẹ̀. sẹ́yìn ò láìpẹ́ bí ti máa ṣe fún yín. ó pọ̀ bàbá o tí bá kọ́kọ́ ju eléyìí sí yín tí mo bá yín ṣeré ẹ̀ fìlẹ̀ àbí sún sẹ́yìn kí tí wàá lọ gbélé sí yín lẹ́nu àfàìmọ̀ kó má padà dín yín ní mú bàbá bàbá ọmọ tí mò ń mú bọ̀ yìí tí ẹ bá gan ọmọ ìfàìn ọmọ ìlẹ́yìn iwájú ẹ̀ náà ti wá bàbá ẹ tún wá mọ nǹkan tó tún máa ń ṣe tó máa ń tọ́nu orí àwọn ọkùnrin ó máa ń lálílá ó máa ń lálílá gbé yín débẹ̀ bẹ́ẹ̀ ni alálílá ẹ mọ ìlú tó ti wà ní làlátẹ̀. èmi náà ẹ̀kọ́ lé sọ́dọ̀ ń bóyán. ó pọ̀. tó bá lá mi máa gùn. ó pọ̀ pàápàá bàbá o. Bisi bèbí jókòó jẹ́ kí n kí fákan fún ọ. wọ́n ló ká mi roboto àwòrí ẹni wọ́n ló nà mí gbàlájà awé ilẹ̀ o bí ẹnìkan kò máa ká mi báyìí rí o ọ̀fìnrin fínkin imú ní gbẹ̀kún ìdísùn o Ọ̀rúnmìlà o ọ̀fìnrin fínkin imú ní gbẹ̀kún ìdísùn ní ọ̀nà tí Ifá gbà tó fi rí bẹ́ẹ̀ rí sórí tí ìdí bá ń jìyà gbà ìmọ̀ àmà ṣe mo gbé o mo kú o ibi tẹ́ tún gbé mi dé tún lágbára o. irú aláwọ̀ ni kí ló ṣe? mo rí ọkọ mi ni. kí ni mo wá ń ṣe? rárá yín kọ́ ọkọ àárọ̀ mi Dékúnlé.
ọkọ ara ẹ Dékúnlé ìyẹn lórí ló jágbe bẹ́ẹ̀ yẹn tó jẹ́ kí n jí Bánkẹ́ kí ló wá ń ṣe. kí ló ń fẹ́ ìrìn ó look sad. ó ń fi ẹ̀yìn rìn. bẹ́ẹ̀ni. ó wá rìn wọ̀jà. Bánkẹ́ ó wà nínú ilé ọkùnrin kan ó tún ń fi ọkùnrin kan láàlá mi mọ̀ọ́mọ̀ fi lálàá mi mọ̀ nǹkan tó wá lójú àlá mi kan. ọ̀dà mo ti gbọ́ alátiṣe ló máa mọ àtiṣe ara rẹ̀ àbọ̀ abáni ọ̀rọ̀ rẹ̀ àkọ́kọ́ lé ẹlẹ́yọrọ lọ ká tó wá fàbọ̀ bá adìyẹ kí ni nǹkan ọmọ náà tó wà lọ́wọ́ rẹ̀. nǹkan ẹ̀ tó wà lọ́wọ́ mi. bẹ́ẹ̀ ni. ní nǹkan lọ́wọ́ the only thing is bẹ́ẹ̀ t-shirt ẹ̀ ó ní t-shirt kan báyìí tí màá fi ń wọlé nǹkan ni mi ní nǹkan kan lọ́wọ́. ìyẹn náà tó ó gbé fónfó lòun ni ó máa dá nǹkan rẹ̀ padà fún ó ní fi lálàkàlà mọ́ kínní ẹ̀ gangan ló máa lámú fún mi ó máa lámú t-shirt yẹn ó máa lámú wá fún mi ó ní lálàkàlà mọ́ lẹ́yìn yẹn. ṣé t-shirt ló fẹ́ gbà lọ́wọ́ mi ló ṣe ń fẹ́ yẹn. bẹ́ẹ̀ ni ó ní òun ló ṣe ń fẹ́ yẹn gìnìgìnì yẹn t-shirt rẹ̀ ló fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ ìwọ náà dá nǹkan rẹ̀ padà fún wàhálà fún mi ní kínní yẹn ní kíákíá ó gbọ́ mi ó wà nínú ilé ọkùnrin kan òun jẹ yẹn nọ́wọ́nọ́wọ́ ò tí ì jẹ yẹn tán ó tún rántí èdè tó jẹ kù. mi rántí ẹ. òun ti dá lójú mi òun ti dá lójú mi òun ti dá lójú mi. torí wípé gbogbo nǹkan tí mo bá fi aṣọ yìí ṣe ní èní kò gbọ́dọ̀ wùn mí o ẹnìkan kì í torí gbígbó kó pa ajá a nítorí kíkàn kápá àgbò a kì í torí wérewére kápá òbúkọ ògbé ilé ìtẹ́mi bá ṣe lénìí kò gbọ́dọ̀ wùn mí. Dékúnlé ọmọ Àjíkẹ́ wọ́n ní ara nímọ̀ yá èrò nímọ̀ sàn àgọ́gọ́rọ̀ nímọ̀ràn orí òtólú àjàkímọ̀gìrì olúmọ̀hún ìṣọ̀dàrà mọ́hún àjíbówó alágbẹ̀dẹ ọ̀run lágbára àwọn oníṣọ̀nà ọbẹ̀ oníbodè oníwòwò òjìwò gbogbo yín nìkan ẹ̀ parapọ̀ kẹ́ ẹ ya ọmọ yìí Adékúnlé òkú ni ẹ́ òkú kìdẹ̀ bá alààyè rojọ́ Adékúnlé ọmọ Àjíkẹ́ aṣọ rẹ̀ ni mo mú dání gbogbo tí mo bá fẹ́ fi ṣe léni kó rí bẹ́ẹ̀ o láàrin ìwà àti Bánkẹ́ ọmọ Mojísọ́lá ìpínyà ti wà láàrin yín ò gbọ́dọ̀ dẹ́rù bà mọ́ aṣọ pupa kì í bókun rọrùn alákejì pọ́. Odule. Àwọn táyé yé rúpọ̀ ó ṣe rí wọn. Kẹ̀yìn síra lé. Ní òun àṣẹ jẹ́jẹ́ wọn níbẹ̀ ní jẹ́. Mi tún gbọ́dọ̀ gbọ́ kíni kan láàrin. Òun àbá ṣe lẹ́ni o ẹ̀sán mẹ́ bọ́dọ̀lá. Ìjọ́rígì àwọ̀ ìjọ́rígì àwọ̀ ìjọ́rígì jọ́gọ́dọ́ ikú dáde gbù wọn ní kú dé ikú nírọ́ ni òun ní báwọn kúkú ejò òun ní báwọn kúkú ẹ̀ ẹnìkan ìrẹ́jà ọ̀kan létí omi ìṣẹ́kù o ti dá bẹ́ẹ̀ ti dá bẹ́ẹ̀. Ṣayọ̀ àlùwàlá gbọ́dọ̀ kọjá gùn pa alábọ́rùn kó gbọ́dọ̀ gùn títí kó dẹ̀wù lóòótọ́ ni inú mi dùn pé bàbá fẹ́ mi gbà tọkọ mi kú ṣùgbọ́n alábọ́rùn bàbá ti ń dẹ̀wù ojoojúmọ́ náà kóbìnrin oríṣiríṣi wá ká mi mọ́lé. Bánkẹ́
ìwọ náà mọ̀ wípé gbajúmọ̀ aláwo ni bàbá. Bó ṣe ń ṣiṣẹ́ fọkùnrin bẹ́ẹ̀ ló ń ṣiṣẹ́ fóbìnrin. Of course obìnrin ló pọ̀ jù nínú client wọn. So wàá róbìnrin oríṣiríṣi pẹ̀lú wọn náà. Fisáyọ̀, ó kò lè jẹ́ tí bàbá tọmọ kó má làálàá. Ṣé wọ́n máa ṣiṣẹ́ wọnú bedroom ni? Ọ̀pọ̀lọpọ̀ ìgbà náà ti lé mi sí guest room. Ìgbà míì living room ni màá sùn sí. Ìgbà míì wọ́n máa ní kí n kúrò nílé pátápátá kí n lọ sí yàrá ọlọ́dẹ. Ṣé yẹn bójú mu ni? Ìyẹn ò dá tó lóòótọ́. Ṣùgbọ́n nǹkan tẹ́mi máa sọ fún ẹni wípé sùúrù ló ń ṣe akọ òkúta jìnnà. Ẹni tó bá máa fẹ́ alágbára ọ̀jọ̀gbọ́n akíkanjú èèyàn òun náà gbọ́dọ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ sùúrù. Ògbóǹtarìgì alágbára ni bàbá. So bí wọ́n ṣe jẹ́yàwó bàbá yìí ó ní láti ṣe ọ̀pọ̀lọpọ̀ sùúrù. Ìṣòwò ẹ̀dá ni Muyiwa bá ti dojú ogun àsìkò ló sọ wọ́n di ìgbàgbọ́ afẹ́fẹ́ bá wá fẹ́ gbígbóná ọmọ ẹ̀dá ni ẹbí mo bẹ̀rù èèyàn o trust no one ló jẹ́ kí n bẹ̀rù obìnrin sí ló jẹ́ kí n bẹ̀rù ọkùnrin sí ilé ayé ìjọba mo bẹ̀rù èèyàn o. Baálé mi bó lẹ wá lọ mo ti káyà sókè. Mo ti pè yín ẹ gbé fóònù. Alálejò. Bẹ́ẹ̀ni. Ẹ ǹlẹ́ o ẹ̀yin àlejò wa. A ní àwọn àlejò kan níbi náà dẹ̀ máa fẹ̀gbẹ́ lélẹ̀ sí ní alẹ́ yìí. Ó ti yẹ mo fẹ́ fi wọ́n hàn àwọn irúnmalẹ̀. Wọ́n fẹ́ bá àwọn òòṣà sọ̀rọ̀. Mi ní kó kúrò nílé pátápátá. Mi ìdẹ̀ ní kó láso yàrá tó wà lẹ́nu géètì. Ṣùgbọ́n ibi náà ó ṣe é fẹ̀gbẹ́ lélẹ̀ yẹ̀kẹ́ kó wà níbí. Ibi ni kó rọra sùn sí. Ó ti yẹ torí dédé yàrá tó wà nínú ilé ìpátá dédé náà ni máa lò. Mo fẹ́ mú wọn káàkiri kí mú wọn káàkiri kan bá àwọn òòṣà ní gbólóhùn. Ó ti yẹ dàbẹ̀ mo fẹ́ràn rẹ̀ èmi fẹ́ràn rẹ̀ ṣé kìí ṣe wípé o ní nǹkan kan tó o fẹ́ mú nínú ilé torí tí n bá ti rá wọlé lọ nísìn mi ní fẹ́ kẹ́nikẹ́ni wálé mọ́ o èmi àtàwọn àjọ̀nú àtàwọn tó kù tó fẹ́ máa jọ̀nú ló kù o ṣó ti yẹ ṣé o ní nǹkan tó o fẹ́ la mú níbẹ̀ ó yá kó o sùn kó o fa aṣọ rẹ̀ bora o ó yá ẹ jẹ́ kí n máa wò yín lọ báyìí. Kíní kan kò ní ṣe ẹ́ o ṣéńgélé kò ní gbé ẹ́ o ó yá ẹgbẹ́ náà ni ọ̀nà ìgbàlẹ̀ ní kẹ́kọ̀ọ́ rí sí. Láti ń pè mí. A padà sí wa o láṣìírí ayé Zandawilo de iye mende bẹ́ẹ̀ ó bá mọ̀ o ẹ̀san wá dé ẹja máa ṣe lọ o nígbẹ̀yìn o àwọn ẹ̀bẹ̀ ni mo bẹ̀ o ẹ má bàyé jẹ́. Bàbá. Ẹni sùúrù àwọn irun máa jẹ kó fẹ́ kó pariwo yìí o. Ìfà tó kù tí máa dá fún yín kí n bá ti ń kà ní ká ẹ máa jẹ. Ó ká mi róbótó àwo orí ẹni. Ó nà mí gbàlajà àwo ilẹ̀ ẹlẹ̀ o. Ẹnìkan kò màmá wà mí báyìí rí o. Ọ̀wàrà ń wá ká wíwà láwà kó tó yọmọ o. Wàrà ń wá ká wíwà kó tó yọmọ. Ifá ti gbọ́ gbogbo èdè yìí, Ifá ti gbélé yìí, Ifá gbọ́ gbogbo ẹ̀.
bàbá èso mi lẹ́yìn ni. ẹ ṣe bàbá gbé mi débẹ̀. ẹ ṣe mo fẹ́ sọ kalẹ̀. ẹ má ti sọ bàbá ẹ má ti sọ kò máa mọ ó máa mọ ó parí bèyó tó yẹ káàkiri bẹ̀rẹ̀ ṣá. Bánkẹ́ kí ló dé gan-an kí ló máa ń ṣe ẹ́ ọ̀gẹ̀dẹ̀ tí ò gbó òun ló ń jẹ yìí. ó gbò. kí ló gbó ń bẹ̀ ọ̀gẹ̀dẹ̀ tí ò tí ì pọ́n. ìtọ́pọ̀n ni mò ń jẹ. kí ló máa ń ṣe ẹ́ gan-an ṣé wọ́n fún oúnjẹ ṣe é ni ìwọ ọmọdé oúnjẹ lọ ní kó jẹ́ gbogbo gbàṣà bíi kó fi nǹkan bọnu kó fi bọnu àbí kó fi bọ̀dí kó má mọ̀ ju méjèèjì yẹn lọ wọ́n fi ṣe é ni òwa la gbọ́ ọ̀gẹ̀dẹ̀ ògbé yẹn síwájú òǹjọ́ ọ̀gẹ̀dẹ̀ tí kò kàn ǹjọ́ ti ẹ̀ rántí odù tí mo kọ́ ẹ gbẹ̀yìn. mo rántí. odù òtúrá mórífà ó yá kìkì ń gbọ́. agbélépètè ogun. agbélépètè ogun kọ́ arìn tàfà sọ́nà ni kí ló dé tó bàjẹ́ ọ̀rọ̀ báyìí náà ìwọ ò mọ̀jú kíni olódo ni ẹni. ẹ má bínú mi. kíni nǹkan náà. agbélépètè ogun sẹ́yìn ni mo kọ́ ẹ. ẹni agbélépètè ogun arìn. ẹjọ́. máa fi ìka márùn-ún máa fi fọ́ etí rẹ̀ á hàn síbẹ̀ níbi igi gbúre. ó dẹ má bínú kí lẹ wá pé. ju èpo ọ̀gẹ̀dẹ̀ yẹn sílẹ̀. ó sì wà nú ẹ. mo ní kó jù sílẹ̀. máa wà ẹ nígbà tí. máa pè tẹ̀lé mi. o rí bó ṣe fi mí jókòó ṣé orí ìjókòó ló yẹ kó wà àbí kí máa tún kọ́ fọ́tí fún ẹ. wálé mi ẹ má bínú. olódo játijàti olódo òṣì ń tó mọ̀ ló mọ̀ ká tó wí ká tó fọ̀ Anike nìkan tí ń ṣe òun pèkìpèkì ṣé ọpọlọ tirẹ̀ kò gbọdọ̀ ṣe é pèkìpèkì bí ò bá jẹ ìbọnu á jẹ ìbọ̀dì oníjẹkújẹ máa sọ tẹ̀lé mi o odù òtúrá mórífà. odù òtúrá mórífà. mo gbélé mo ríre ogún. mo gbélé mo ríre ogún. àrìnà kórè ọgbọ̀n. àrìnà kórè rọgbọ̀n àbíkílẹ̀. àrìnà kórè ọgbọ̀n. àrìnà kórè ọgbọ̀n. pẹ̀kí ni mo kórè 50. pẹ̀kí ni mo kórè 50. adíá fún òtúrá mórífà. adíá fún òtúrá orífà. wọ́n ní kọ́ mẹ́yẹ léṣẹ́ bọ́. wọ́n ní kọ́ mẹ́yẹ léṣẹ́ bọ́. kọ́mọ fàfà kọ́ fi ṣe tutù. ọlọ́fà kọ́ fi ṣe tutù. kí lè nǹkan tẹ́ pé náà ni. kọ́ fọ ọlọ́fà ṣe tutù. no. àrí Bánkẹ́ á máa kó bá mi ó máa fi ọlọ́fà ṣe tutù. rárá èmi kọ́ baálé mi ẹ dákun ó yẹ sọ máa mọ̀. ọlọ́fà kọ́ ẹ dákun baálé mi ẹ dákun baálé mi. kẹ́dà máa padà jẹ̀bi ó ènìyàn mọ́ bẹ̀rù jùlọ. Tani ẹ onítọ̀ ní sùúrù. Tani kí ló dé. Open this door. Banji báwo ló ṣe mọ bí. àǹtí mi sún ẹ̀yin rèé ṣé mo gbọ́dọ̀ tí ń wá yín kiri. Banji kí ló ń wá mi fún mi ò sọnù báwo ló ṣe mọ bí. báwo mo ṣe mọ bí báwo don't even ask ẹ má bèèrè lọ́wọ́ mi ẹ wo nǹkan tẹ́ ẹ wò see the way you are looking tattered ẹ wo látòkè délẹ̀ sí àìró bùbá ẹ tún wọ slippers a whole slay queen. My God, what is happening here? Àǹtí mi. Banji. Ẹ dúró kí ni lójú yín ẹ tún kọlà. no ìlà báwo gbẹ́rẹ́ ni nà ó. gbẹ́rẹ́. ẹ̀hẹ́. mo gbé kí lè fi gbẹ́rẹ́ ṣe.
gbẹ́rẹ́ is protection ni. protection nínú bíbá yìí. ta ló sọ yín di báyìí. Banji kò sí. ta ló sọ yín di báyìí. mi ò dábàá kankan náà o kí ló tó sọ̀rọ̀ báyìí. okay no problem I don't want to know anything. èmi àti màá move kúrò ní down now. Tani kí ni ó fa ariwo tani yẹn. baálé mi àbúrò mi ni Banji. má bínú o má bínú sí mi o. ọkọ mi yẹn baálé mi. àbúrò rẹ gangan. ọmọ ìyá mi ọmọ bàbá mi òun ló tẹ̀lé mi kí wọn. akiri kékeré àlọ́jọ́ má bínú torí ọlọ́ba dẹ̀ ti mú wọlé. ó yá jà wọlé mo sọ fún. falẹ̀ mi ọjọ́ olè di àwọn tó ń sọ Yorùbá ìjìnlẹ̀ bí ìyálábúlé baálé mi. wo bí ẹ jẹ́ ká ṣe sùúrù fúnra wa nígbà tí ó ń ṣe pàtí níjà ti tẹ́lẹ̀ ṣáà níjà ti tẹ́lẹ̀ ni má bínú farabalẹ̀ wá tẹ̀lé ṣe kí mi náà àbí wá tẹ̀lé ṣe kí mi. bàbá mo mọ̀ yín o what is all that màá kí fún kí ni what do I know you ṣé mo mọ̀ yín ni. má jagbe mọ́ mi inú ilé mi ló wà. má jagbe mọ́ yín kí lẹ mean by that this is my sister she's living here right away aunty mi ẹ lọ get ẹrù kó ìgbà yìí this man is not enough to be a father and also ṣé bọ́ yín fẹ́yàwó nìyẹn ẹ kàn mọ́ ọmọ lọ́mọ ẹ kidnap ẹ̀ sínú ilé ẹ dẹ̀rù pé fẹ́yàwó lójà yín ṣé bọ́ yín ṣe nǹkan nìyẹn ẹ sọ̀dá orí ẹ̀ ṣẹ́ di máàdì yẹn di yá wèrè lókè màtí inú mọ́ irin ni I don't want to do I'm going to call my family now and police don't worry. kí ló tó sọ pé o fẹ́ yá wèrè kí ló ní mo ṣe wá bá mi bomi wá bomi wá ẹ ó yá ládírẹ́sì kó gbómi wá ládírẹ́sì ó ti ní kó ládírẹ́sì. má bu ọkọ mi o. má bínú o bọ̀dá má bínú sí mi o mo fọlọ́run bẹ́ẹ̀ bọ̀dá Bánjí àbí kí náà ti korúkọ ẹ. Bánjí lórúkọ mi náà. Bánjí lórúkọ ẹ. Bánjí dọ́là. kí ló dé tó sọ pé o fẹ́ ya wèrè kí ló fẹ́ fi ṣe. má sọ pé màá yẹ ẹjọ́ pèsè mọ́ ń pọ́lọ́pàá lọ́wọ́ ẹ̀. ó dà mo ti gbọ́ tó bá jẹ́ nítorí fún ẹ ní máa ràn ẹ́ lọ́wọ́. Bánjí ọmọ Mojísọ́lá ìjókòjó báyìí ní eégún jó ìyọkúyọ báyìí ní ọmọládé rẹ yọ àfòpiná ní máa fara rẹ jóná rẹ ẹ̀rín lọ ha àárín wọnú igbó àárín rà báyìí ní takọ ológbò ó yá gbéra lẹ̀ wá máa lọ máa rìn lọ bó bá dẹ̀ ṣe rìn lọ náà ni kó máa jó láì rílù ó yá o máa jó lọ láì rílù ó yá bẹ́ẹ̀ni. ẹ dúró north àbí south. ibi tó bá ti wọ̀n ẹ́ ní kó koríko east àti west náà wà o. gbogbo ibi tó bá ti wọ̀n ẹ́ lórí kọ bẹ́ẹ̀ jó fún mi kó tó lọ jó fún mi. ijó jó fún mi. ijó jó fún mi. oble tọ́lọ́ pé gbé sókè gbé wálẹ̀ àsáàpù àrékà. ó yá la máa gbé sókè lọ ó yá máa gbé sókè lọ bẹ́ẹ̀ yẹn kó dẹ̀ máa gbé wálẹ̀ bó bá ṣe ń gbé sókè ni kó máa gbé wálẹ̀ ó yá ọ̀fẹ́ ọmọ dáradára. ṣé kí ni jó sí. ó tó lájọ́ yòókù láàrin èrò. kí lọmọ èrò náà kí ló rò èmi ló sọ pé ṣó ó yà wèrè mo ti ràn ẹ́ lọ́wọ́ o n tó pè fúnra ẹ̀ náà ni mo múlẹ̀ ẹ lọ. balẹ̀ bí Bánjídà omi tẹ bèrè Bánjídà. ó ti lọ bóyá ó la mọ́lọ́pàá èmi náà ò ṣe dáadáa tó mi ò ṣe dáadáa tó irọ́ o mi ò ṣe dáadáa tó ó yẹ kí n mú ẹ sínú ilé kí n má ṣòwò orí rẹ gbogbo tí ó yẹ kí n ṣe ẹ̀tọ́ tó yẹ kí n ṣe tí mo gbàgbé Bánjí ti rán mi létí máa ṣẹ̀tọ́ sọ ẹ máa lọ sanwó orí mi. ó ti di dandan nígbà tí Bánjí dẹ̀ ti rán mi létí tèmi bá gbàgbé tóun ò dẹ̀ gbàgbé ṣé màá tún sọ pé mi ò ní ṣe gbómi níṣó nínú ilé ìgbà tí Bánjí ti wá máa sanwó orí rẹ o owó orí rẹ tí mo gbàgbé tí mi ò sọ yẹn ó ti wá rán mi létí. ìbà o ìbà ìbà o ìbà ìbà o ìbà ìbà ẹ̀yìn ajíborí igi kọ́fá ọ̀tún agbálà ajíwo yídíyídí jẹ́ kòkòrò ń lò wà parò mo ṣèbà ẹ̀yìn àgbà ẹ̀dín tí ẹ kọ́kọ́ rúfá nígbà ìwáṣẹ̀ ẹ dákun o torí pátákó àti èsúsú mi mo ṣe pè yín mo fẹ́ pe àwọn ọmọ mi méjèèjì mo sì fẹ́ kí wọ́n dá mi lóhùn láàyè pátákó èsúsú mi ẹ
jẹ́ mi ní ìwò. Adé! Tẹ́kútẹ́gbẹ̀ lọ́mọ tuntun ni wọ́n ti ayé. Oníbìlẹ̀ ìdá ni wọ́n ti tẹ̀pá ní ilé ìdájọ́ pẹ̀lú. Bẹ́ẹ̀ni. Ẹ kú rìn. Mo ní wo ló ti kó tágbára rẹ̀ fi ká àpèsè títí tó fi gbẹ̀mí lẹ́nu rẹ̀. Ẹ̀rù ò sì bọ́. Ọmọ ìyá kan ṣoṣo tó kù mọ́ mi. Ó sì mú ó sì pa. Ẹ rò pé yẹn Pé gbogbo ìgbìmọ̀ ní méjèèjì gbogbo ń tẹ̀ ẹ fẹ́ dá mi padà síbi tí mo ti wá. ńgbà náà wà kọ́. Bàbá fẹ́ dá ọ padà síbi tó ti wá. Bébí bẹ́ẹ̀ lọ ti wá. Kí ló wá mú ọ̀tẹ́rù bọ̀ láti padà bẹ̀? Ìyá ìsúsù mi kò ì tásìkò ṣé ẹ̀rí tó bá tásìkò àti padà síbi tí mo ti wá. Wọ́n padà àwọn ètí mi wáyé mi ò tí ì ṣètò àti sí wọn sẹ́. Ẹ wá wọ́ wọn ò tí ì bí bàbá lákòókò bẹ́ẹ̀ kankan àti dá mi padà síbi tí mi ì fi padà sí. Bẹ́ẹ̀ni rẹ̀ sọ̀rọ̀. Èṣù sọ̀rọ̀. Ọdún wájú mi. Ọdún wájú ẹ̀mí ìyá rẹ̀. Èmi àkúnlẹ̀gbọ́. Ó sì ń lérí pé kò sí bàbá ńlá fún ẹni tó lè dá ọ padà síbi tó ti wá tó ṣe pé ni mo gbé ọ wá. Ìyá ìsúsù mi ìyá ìsúsù mi kò ṣeé ṣe ẹni bá dán yóò dún tán. Wọ́n pọ̀ pátápátá ní wọ́n bí pọ̀ pápápápá yàgò bàbá lẹ́jà. Wá! Ayẹyẹ ni mí tí fìyẹ́ panú ẹ̀rù bó bá sọ́dọ̀ ìjọba ọba tún dá sí ọlú ẹ̀ tírú ẹ̀ bá tún jáde láhàn rẹ̀ ètùtù mi ló tọ́jú ọba. Jésù ní orúkọ Jésù. Ṣòre agbájọwọ́ báyìí la fi ń sọ̀yà ọwọ́ kan ò lè gbẹ́rù dòrí. Èmi lọ kọ́ ọ èmi ni mo fẹ́ èmi lọ lọ́rùn ẹ̀ lórí ilé alààyè. Ojú ni mi ò kí ń ṣàìmọ̀ fọlọ́kọ. There is fire on the mountain. See, Buhari, let me make something clear to you. As a man, if you want to have peace of mind, good health, and long life, you need to be like Adeshola. Come on, I don't think so. You need to be. I don't think so. Ṣé tó àti kú ní kékeré nìyẹn? Kò possible wá. Ṣé tó àti kú ní kékeré? Tùgbọ́n ní pé kí ni obìnrin ló máa pa ẹ́? Jẹ́ kí wá sọ fún ẹ, ṣé wọn pàgbà rọ́jò torí yẹn kò lóhùn onílé wo? Onílé tiẹ̀ gangan ni èyí gbà. Ó ń ṣe é. Ta ló lè? Òwe tó bá torí wípé o já májìyà lọ́fà tó ti májìyà lògiri, májìyà máa kóyà fún ẹ. Ó ṣe májìyà tèmi. Wrong májìyà ló choose yẹn. Ọlọ́run ní gbèrò ọkọ ẹ̀ fún ẹ. Meanwhile, this is not him this. What's your definition for love? Àti àyè èmi ni mo ní. Ẹgbẹ́ ti wà lórí ẹ̀ o. Ọlọ́run máa ṣe kékeré wa lórí. You're pointing that finger. Mo máa point it, I will point it over again. Get up! Get! Bí mo ṣe play victim, ìwọ ọ̀dẹ̀ ló fa gbọ́ nǹkan tó wà lẹ́yìn. Ni mo ṣe. Kí ló ṣe? Get out of my house! Get out! Má pa ẹ́! So you don't give a damn, obviously you don't even give a damn. Òun ló ṣe mú ọmọ wá sílé ọmọ tí díẹ̀ náà sẹ́yìn táyà ẹ̀ ṣe gèlètè báyìí. Adéṣọlá. Mo fi parọ́ mi rẹ̀ ni. Mẹ́wàá wà tó lè ṣe. Mọ́ ẹni, mo mọ̀ pé ó ti yá ṣá, ó ti dìdàkudà, tó bá bí bàbá kú ẹ̀dá, tí wọ́n bí ìyàwó já ẹ̀dá. Èmi ló ń sọ̀rọ̀ sí ajé. Ìwọ padà sí stúdíò yẹn, mo wá jẹ́wọ́ fún ẹ, bóyá wọ́n ní ọkọ ni, àbí èmi, ìjọ ẹ̀ ló máa mọ̀. Straight, left, right. Karika. Asabu. Ó ní kí n máa lọ west, máa lọ east. Bàbá yẹn tí máa fi jó, wọ́n ní máa ṣe oblé. Ìyá ayé. Ẹja máa ṣe lọ nígbẹ̀yìn o.
àmọ́ ẹ̀bẹ̀ ni mo bẹ̀ o ẹ má bàyé jẹ́. Zandabule dari dandabaha. Ọmọ yìí ṣe ní ìyá ẹ̀rí bọ́lẹ̀. Nítorí kí wá ní òǹdógún dọ̀dẹ̀ lọ. Ọmọ yìí òǹdógún dọ̀dẹ̀ lọ. Olè, bojirole. Olè. C'est bon? No time to check time. No time to check time. Ṣayé yìí lẹ́sọ̀, káyé lè gbẹ̀san. Ṣayé yìí lẹ́sọ̀, ayé yìí kò lè. Ṣayé yìí lẹ́sọ̀, ayé yìí kò lè. Ṣayé yìí lẹ́sọ̀, káyé lè gbẹ̀san. Wọ́n bá ní láyé jẹ́, àwọn bá ní láyé jẹ́. Wọ́n bá ní láyé jẹ́. Ṣayé yìí lẹ́sàn, ayé yìí kò lè. Ṣayé yìí lẹ́sàn. Àṣé ayé orí bá ti ń rò mọ́. Ayé ti jù bá ṣe rò lọ. Ìwọ gbá mi lé wọ́n torí nǹkan kí wọ́n fi báyé jẹ́. Ṣé rí wà dárí mú? Àfọwọ́fà ẹ̀dá ní sáyédógún. Wọ́n ka nǹkan sí ayédógún. Àìka nǹkan sí ló padà ṣekú pọ̀ ọmọdé. Ọmọdé ń jìyà ó, ọmọdé ń ráre. Àṣírí ayé nìyó. Má jẹ́ ń bọ́ sọ́wọ́ wọn. Àmì ó, káyé mi máa bàjẹ́ òun. Àmì ó, àwọn àtúnidá ayé. Má jẹ́ ń kó wọn, má jẹ́ ń bọ́ sọ́wọ́ wọn. Àmì ó. Láti north, gbàgbé ní south, mo lọ east, wá ẹ̀ǹdẹ̀ sí west, wá lọ sí club, lọ́jọ́ oble, Ashanka. Ewúro làgbà igi o, ewúro làgbà igi. Ewúro làgbà igi o, ewúro làgbà igi. Igi gbogbo ẹ bọ̀wọ̀ f'ewúro, ewúro làgbà igi. Ewúro làgbà igi o, ewúro làgbà igi. Ewúro làgbà igi o, ewúro.
ewé tó kẹ́ ọmọ mi. Ìyá mi. Mo ń gbóhùn ètò látòkè lọ́hùn. Ẹ káàbọ̀. Ewúro kọ́ lélẹ̀. Ewúro náà ni. Adùn ní gbẹ̀yìn ewúro. Bẹ́ẹ̀ni. Ewúro làgbà igi gẹ́gẹ́ bí orin tó ń kọ. Bẹ́ẹ̀ni. Àmọ́ ìyá mi, bó o lọjà? Ẹ rí nǹkan tẹ wá lẹ. Ọjà wà ńbẹ̀. Mo rí díẹ̀. Mi ò rí gbogbo ẹ̀ rà. Àmọ́ iye eléwé ní òun náà lọ sọ́jà tí wọn lọ́la ọjà oko. Á bá mi kó wálé. Kàkà kémi padà lọ sọ́jà. Èyí tó kù tèmi ò rí. Òun á kó wálé kànrànkànràn kémi lọ bá ló bá tán. Ìyẹn náà dà, ìyẹn náà dà. Bàbá ẹ̀ dà. Wọ́n lọ sípàdé àmọ́ wọ́n láwọn ní pẹ́ dé. Wọ́n á dé bá a láyọ̀. Wọ́n ṣe nǹkan tó ń ṣe. Ẹ ṣeun. Igi gbogbo ẹ bọ̀wọ̀ f'ewúro, ewúro làgbà igi. Ewúro làgbà igi o, ewúro làgbà igi. Ewúro làgbà igi o, ewúro làgbà igi. Ọlọ́run kò ní jẹ́ kọ́mọ yìí pa mí o. Ọlọ́run kò ní jẹ́ kọ́mọ yìí alálọ́lá mi ò tají bẹ́ẹ̀ yẹn ló jágbe látòjú ọ̀run wa. Irú aláwọ̀ nìyẹn, báwo ló ṣe là? Ṣé tí n bá sọ fún bàbá yìí, ṣé kò tún ní sọ dìjà mọ́ mi lọ́wọ́? Alálẹ̀ kò ṣe rọ́ ni. Mo lálàá pé mo fẹ́ yọ̀ sí kòtò ni mo kàn sáré tají ni. Mo fẹ́ yọ̀ sí kòtò láriwo látò yẹn. Alágọ̀. Kí ló dé tẹ̀yìn ọmọbìnrin yìí máa ń ṣe báyìí wá? Bẹ́ẹ̀ la dáhùn mọ́ mi lójú bẹ́ẹ̀ yẹn. Ìyá mi, ìdíje àwọn ọmọ eléwé tá à ń lọ yìí, tí n bá fi lè gbégbá orókè kí lẹ fún mi. Ìwọ gbégbá orókè nǹkan tó bá ti wọ̀n lọ́kàn báyìí máa fún ẹ. Nǹkan kí nǹkan tó bá ti wọ̀n mi ẹ fún mi. Ìgbégbá orókè. Ilé yìí. Ọkọ yìí. Ìyá mi, kí lẹ̀ ń wá? Mo mọ ọ̀nà yìí.
mo ti rí léyìí rí. Ìtàn tí kọ̀tàn ọkọ̀ yìí ọ̀nà yìí mo ti rìn rí. Ìyá mi ẹ lè ti rìn bóyá ìgbà tẹ́ ń wá ewé tẹ́ fẹ́ wá já. Ó lè jẹ́ bẹ́ẹ̀ já máa lọ. Ó lè jẹ́ bẹ́ẹ̀ já lọ. Já máa lọ. Àmọ́ ìyá mi ẹ ti lé nǹkan kí nǹkan tí mo bá lè fẹ́. Ewé tó kẹ ẹ gbégbé orókè mọ́. ń gbé ìyá mi. Pẹ̀lẹ́. Kò gbégbé orókè mi inú mi dùn mo máa ro àmàlà mo kò máa láìkí chicken máa fi sí. Jáde kí ló máa ń ṣe ẹ̀gbọ́n náà jáde bàbá mi sọ sí má ilé níbí náà tó bá jẹ́ bí lo lè ráyè jókòó síbẹ̀ ìyẹn náà ti tó ẹ̀ yàrá pọ̀ níbí tó bá jẹ́ bí mi náà ló dẹ̀ fẹ́ lò sí mi ò fẹ́ nu yàrá mi mọ́ kí ló dé gan tó ní jẹ́ kí n sùn bó ṣe ń gbégbà ló máa gbáwò ló máa gbé kòkò ló máa ṣílẹ̀kùn tó máa tilẹ̀kùn kí ló dé wọ́n fi ṣe ẹni tẹ́lẹ̀ ọba wá ilé ayé rẹ̀ ó máa ń rọ̀ mí nìkẹ́ èèyàn máa ń ní sinmi ni ó fẹ́ kí n sinmi ni ẹni tó bá ní mi ò ní sinmi ó ní ò ní sinmi kí ló dé kí ni mo ṣe fún ẹ níwò yìí ó jẹ́ kí n sun oorun mi gbádùn mi ò fẹ́ rí ẹnu yàrá mi ò kẹ́gẹ́lẹ́ má gbé ẹ. Ìgbésẹ̀ tó gbé ló wá padà dàbí yó tó yẹ ká kí ìgbẹ̀rẹ̀ ṣá kó máa mọ́ ó kó máa mọ́ ó parí bẹ́ẹ̀ yó tó yẹ ká kí ìgbẹ̀rẹ̀ ṣá.
ayé orí bá ti rò mọ́ ayé ti jù bá ṣe rò lọ. Ìwọ gbá mi lé wọn torí nǹkan kí wọ́n fi báyé jẹ́. Yẹ́rì wà dárí mú afọ́fà ẹ̀dá nísàyédógún wọ́n ka nǹkan sí ayédógún àìka nǹkan sí ló padà ṣe púpọ̀ ọmọdé ń jìyà ọmọdé ń ráre àṣírí ayé nìyó má jẹ́ pọ̀ sọ́wọ́ wọn àmì ó káyé mi máa bàjẹ́ òun àmì ó àwọn àtúnidáyé má jẹ́ kó wọ́n má jẹ́ pọ̀ sọ́wọ́ wọn àmì ó. Alangba tó dúró sórí èṣù tó ń dẹṣù lẹ́lẹ́jọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ lógún jà ní òun wẹ́rẹ́wẹ́rẹ́ ní òwe àfọwọ́fà ẹ̀dá ló ń gbógun yẹ̀dá òun ewé gbọ́njọ́ lórí òrọ̀ ẹ̀wọ̀n wà pani máyọ̀ dá. Àbàrè dáná ló fi àbàmú àbí Dékúnlé ń try láti sọ nǹkan fún mi láti yọ ọjọ́ yìí. Mo wà yìí kí n mo kó sí ìyá ọba bàbá tán ẹ gbà mí kí lélẹ̀ ayé o ayé o. Hello. Ìyá mi, ẹ káàbọ̀. Bó o lòdì? Màmá ẹ̀. Ta ni ẹ́? Èmi ni ewé tó kẹ́ ọmọ yín. Ó tó ọmọ ọdún mélòó báyìí? 19 ni ìyá mi. Bàbá ẹ̀ dà? Wọ́n bẹ́ nílé. Bánkẹ́. Pàgà. Ọ̀ṣọ́jà ọ̀run dọ̀pá Bánkẹ́. Níbo ló ti rí kinní yìí mú? Ta ló mú fún ẹ?
ayé o àbátú ìdèjà ayé o ayé o. Bàbá, kí ló tẹ́ ṣe báyìí fún mi? Wo má di ẹ̀bi yẹn rù mí o. Iṣẹ́ tá a rán kọ̀ ní kò jẹ́ ọ̀rẹ́ ẹ fi sáyọ̀. Iṣẹ́ tó bẹ̀ mí ò ní mo ṣe ẹ̀sìn. Àwọn Yorùbá wọ́n ní ká fi ọ̀tún wẹ òsì, ká fi òsì wẹ ọ̀tún, òní ọwọ́ fi máa ń mọ́. Tá a bá bu kéré ní ìsìn àti lé lọ́dún 5 tèmi àti ẹ̀ ti mọ́ra àbí bẹ́ẹ̀ kọ́. Sà, ọdún 6 ni sà. Ọdún 6. Bẹ́ẹ̀ni. Ó ṣe láti ọdún 6 tó ti wá ń wọ inú ilé mi ó rí obìnrin ní ẹ̀dẹ̀ mi ó dẹ̀ béèrè ṣódà. Ẹ má bínú sá o, èmi rò wípé àwọn ọmọ tó máa ń wá tẹ máa ń ṣe káyà máa ta fún tó máa dẹ̀ ń fara san oore fún yín, mo rò pé ẹ ti wà òkè pẹ̀lú ẹ pé bóyá ẹ mọ̀ọ́mọ̀ máa fẹ́ ìyàwó sílé, bóyá ẹ kàn fẹ́ kẹ́ ṣe nǹkan tẹ máa ṣe kán bá tiwọn lọ, kẹ́lòmíì tún wá kó tún bá tiẹ̀ lọ, kẹ́lòmíì tún wá kó tún bá tiẹ̀ lọ. kí n máa fi ṣe pay as you go. kó tí mo rò pé like nìyẹn sá. kì í ṣe nǹkan tó wù mí nìyẹn. ó wù mí kí n ná ìyàwó, mo fẹ́ ná ìyàwó, mo fẹ́ fẹ́ ìyàwó sínú ilé. ṣé ò ń gbọ́ mi? n tó sọ òótọ́ ni, ṣùgbọ́n ní ìsìn mò ń wá ìyàwó kan tó máa bímọ fún mi tí mo máa kọ́ ní ewé àti egbò. Kò wù mí kí n lọ láyé láì ní ewé rọ́pò, mo fẹ́ fi ewé rọ́pò sáyé lọ. Ṣó ti yé? Wò láti nǹkan bíi 30 ọdún tíyàwó mi ti ṣe aláìsí. Ṣé gbogbo àwọn ọmọ kéékèèké wọn ò fẹ́ fẹ́ adárun iṣẹ́ àbí babaláwo àbólóògùn, wọn ò fẹ́ fẹ́ wọn, mi ò mọ̀ ń tá a ṣe fún wọn. Bàbá, ìka kan dẹ̀ ń gbénú mi o. Ó yá. Ọ̀rẹ́ mi kan wà, ọ̀rẹ́ mi yẹn mo fẹ́ ká da ìgbéyàwó ẹ̀rù. Ẹ jọ̀ọ́, ṣé like married woman? Ìyẹn gan ló dùn. Oh, beautiful. Mo fẹ́. Beautiful. Bàbá ẹ má worry. Ṣé every time ni lady máa wá sọ́dọ̀ mi tó máa rojọ́ ọkọ ẹ pé ọkọ mi ṣe gbá, ọkọ mi ṣe kodo, my husband this, my husband, ẹ má worry. Next time tó bá ti wá, èmi á wá máa ṣe mo wá sọ́dọ̀ yìí. Ẹ̀yin máa wá parí iṣẹ́ yín lórí. Irun màlẹ̀ á fún mi ṣe. Àwọn irun màlẹ̀ á ṣiṣẹ́. Okay, sir. O ti dáńgbà yẹn. Ẹ dẹ̀ máa like her because she's so pretty. Ọlọ́run ló ti ẹ̀ yọ mi pé mo la ẹnu mi. Àbí? Mo ti kú ẹnu jù. Ìgbà tí mo la ẹnu ní ìsìn kankan máa kó wọbẹ̀. Bó ti ṣe jẹ́ nìyẹn o. Bánkẹ́ bó ṣe jẹ́ nìyẹn o. Àmọ́ ní oríta ibi tá a wá dé dúró yìí, egungun ti rò pọ̀ mẹ́ran, ẹran ti dàpọ̀ mégungun, ẹ̀jẹ̀ ti dàpọ̀ mọ́mi, omira ti dàpọ̀ mẹ́jẹ̀. Ọmọ tá a bí rèé o. Gbogbo ntẹ́mi ìbá sọ ni wípé kò síbi tí gbogbo àjọ ń lọ mọ́ o. Ká dúró dọjọ́ ogbó kó ní kálukú kọrí padà sọ́dọ̀ bàbá ni o. Jájọ wà báyìí o. Ṣùgbọ́n tó o bá wá sọ pé àfilá ò ní dúró tì mí, ọ̀nà ṣe o. Ṣùgbọ́n èrè tí Ọlọ́run gbé sáàrin wa yìí, ewé tó kẹ́, òun léwé rọ́pò mi ò ní jẹ́ kó o mú yẹn lọ. Ṣóyẹ ká kí pẹ̀lẹ́ ṣá. Ṣóyẹ ká kí pẹ̀lẹ́ ṣá. Èèyàn tó nà rẹ̀ tó bú sẹ́kún. Ṣóyẹ ká kí pẹ̀lẹ́ ṣá. Ẹni ibi ni ẹ ti ń pọmọ relé wẹ̀. Fisáyọ̀, ìwọ gangan lè ṣù. Fisáyọ̀, ẹni tó bá rí ẹ tí ò bá sá, sòbí á ti dán nítàn. Kí ni mo ṣe fún ẹ? Mo fọ̀rọ̀ ayé mi lọ ẹ́. Ó mú mi lọ́lé babaláwo. Àti wọ́
àti babaláwo ẹ pàdé àpòpọ̀ ẹ báyé mi jẹ́ kí ló dé kí ni mo ṣe fún ẹ mo lose ọkọ mi mo lose ilé mo lose iṣẹ́ mi mo lose owó I lost myself look at me kí ló dé ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe kí ló ṣẹlẹ̀ Fisáyọ̀ ìwọ ọ̀rẹ́ tímọ́tímọ́ mi Fisáyọ̀ Fisáyọ̀ ìkànnì ẹ Fisáyọ̀ Fisáyọ̀. tèmi bá jẹ́ ìkà kí ni wọ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ pátápátá that is what you get when you mock people. àbò ti gbàgbé ni lọ́jọ́ tó ń ṣe ìgbéyàwó tó dé tó ní I'm about to become Mrs. Ho. Èmi ò dàbí ẹ̀yin tẹ́ ẹ ṣì single. O ti gbàgbé? Fisáyọ̀, ọ̀rọ̀ tí mo fi ṣeré láàrin àwọn ọ̀rẹ́ wa. A kì í ti ojú oníkà mẹ́sàn-án kà. You knew my story. O dẹ̀ fi mí ṣẹ̀sín. Mo fẹ́ Yorùbá, mo fẹ́ Ìgbò, mo fẹ́ Haúsá. Débi wípé ẹ̀yin ọ̀rẹ́ mi máa ń pè mí ní Wazobia. Ohun tó ń pa èmi lẹ́kún ni wọ́n mú ni wọ́n fi ń ṣe ẹ̀rín rín. You mocked me. Ó fi mí ṣẹ̀sín. It wasn't about you. I was just playing. I was just happy. Bógiri ò bá lanu, Alangba ò lè wo giri. Ògiri tiẹ̀ ló lanu, t'Alangba tèmi fi kó wo bẹ́ẹ̀ lọ. Ìwọ ló mẹ́jọ ọkọ ẹ wá bá mi. Tó lọ́kọ ẹ ò ṣe dáadáa tó fẹjọ́ ọkọ ẹ sùn mí. And I've been waiting, looking, searching for that opportunity. And you brought it, and I grabbed it. Ìkà ò pé torí ẹni tó bá máa so èèyàn mọ́lẹ̀, òun náà ní láti bẹ̀rẹ̀ mọ́lẹ̀. Look at my life. Meaningless. Look at where I live. Mi lọ́mọ. Mi lọ́kọ. Tí mo bá rí ọmọ ládùúgbò tí mo fẹ́ ránṣẹ́, wá sá. Gbogbo ayé ń sá fún mi. Torí wípé gbogbo ìgbà ni ọkọ ẹ̀ Dékúnlé máa ń yọ sí mi tó máa ń haunt mi. Ní máa pariwo yéè. Àwọn èèyàn máa wò mí bí wèrè. Look at my life. Ayé mi ò sàn. Ayé mi ò sàn. Useless. Meaningless. Kí ló kù? Ẹ̀san ìkà tí ẹ lè mi fẹ́ gbà. Ayé tèmi fúnra mi wá ṣá málámálá. Ayé tí ẹ ṣì sàn ṣe bó bímọ. Àmọ̀ràn mi fún ẹ ní wípé kó o padà lọ sọ́dọ̀ bàbá kó o rí pé o rí ọmọ tí ẹ gbà. Ìwọ sì jèrè. Ṣe bó rèrè jẹbọ lábọ̀ ọjà. Èmi rè bó ṣe wá ló ṣe ń lọ bí ejò tó kọjá lórí àpáta tí ò nípa. Bó jọ
ibi tó o bá ti rí ọkọ ẹ̀ kúnlẹ̀ ojójú oorun ni ojójú àlá ni ó jẹ́nu ìrànràn ni bá mi bẹ́ẹ̀ kó o bá mi sọ fún pé mo ti jẹ́wọ́ o àṣìṣe ni mo ṣe o mi ò mọ̀ kó rí ẹlẹ́ tó báyìí o kó jọ kó yẹ yọ sí mi mọ́ bá mi bẹ́ẹ̀ àṣìṣe ni mo ṣe. Bàbá mi ò lè wáyé kí tèmi gbé àtomi àtẹ̀jẹ́ ara mi lẹ ti lò mo pàdánù ọkọ mo pàdánù ilé mo pàdánù owó mo tún pàdánù my youthful age mo lose everything mo ti darúgbó mi ò dún wò mọ́ mo ti wọ menopause mi lè bímọ mọ́ fún ìdí èyí ọmọ mi ni mo wá mú tẹ́ bá dẹ̀ try láti drag pẹ̀lú mi má pọ́lọ́pàá fún ìjọba máa bá wa dá sí fún pé ẹ mú mi sínú ilé yín fún over 20 years against my will ìjọba máa dá sí o ẹ jẹ́ máa mú ọmọ mi lọ. Bánkẹ́ o máa pọlọ́pàá mú mi kí ni mo ṣe ẹ́ lóore o dẹ̀ fẹ́ sọ di ìbímọ mi lọ́wọ́ kí ni mo ṣe fún ẹ nígbà tó ń ṣe pé o gbé ọmọdé bí ṣé wọ́n gbọ́ ọmọdé bí ni nígbà tó sọ pé ìwọ máa mọ́ ọmọ lọ kí ṣe pàjọ pẹ̀lú ọmọ náà ni kì í ṣàwọn méjèèjì lájọ ní ṣé tó bá gbé ọmọ yẹn lọ ṣó fẹ́ pín sí méjì ká mú lábàbọ̀ ni o ò lè ṣe yẹn o má pe ọlọ́pàá sí mi o kí ló fẹ́ pọ̀ ọlọ́pàá sí mi fún kí ni tó o bá ṣe yẹn kàkà kékun má jẹ ṣẹṣẹ ni a fi ṣàwádànù o kí ló dé. ẹ jẹ́ máa mọ́ ọmọ mi lọ mo ti wọ menopause mi ò lè bímọ mọ́ ọkùnrin lẹ́yìn ẹ̀yin sì lè fẹ́ yàwó mi ẹ jẹ́ máa mọ́ ọmọ mi lọ o mo ń bá yín sọ lẹ́rọ̀ sí ìjọba máa dá sí i. dá sí kí ni. ìjọba máa dá sí i. dá sí kí ni. ẹ fi mí síbí fún 20 ọdún. Bánkẹ́. ṣé mo mọ̀ pé ẹ fi mí síbí. wojú mi o. ẹ lẹ ṣe mí lóore oore kí lẹ ṣe mí. wojú mi o. ẹ pa ọkọ mi ẹ sọ mí di báyìí. o tún sọ pé mo pa ọkọ rẹ. ẹ jẹ́ máa mọ́ ọmọ mi lọ. ṣé mo yọ ọbẹ̀ ọtí ọkọ rẹ ni. ẹ jẹ́ kí n máa mọ́ ọmọ mi lọ. Bánkẹ́. ẹ bá mi pe ọmọ mi bọ́tà. ọmọ Mojísọ́lá. wo òòjọ́ báyìí ní orú iná máa mú gi òòjọ́ ní ọjọ́ tí ẹ̀tùbá ti fojú kan náà ọjọ́ náà ló máa gbà wérewére báyìí ló ń ṣokú kan ògbégbó nítajà kíkan nítagbó máa lọ bẹ́ẹ̀ yẹn kó lọ máa ṣe wérewére ẹ̀ kí ló dé àrìn àbá ẹ̀ níta kan lógbò omi ò ní ṣàn kó bójú ẹ̀ ìta máa ṣeré ẹ̀ lọ. o máa pọlọ́pàá fún mi fún kí ni mo ṣe mo ṣe é lóore o dẹ̀ fẹ́ sọ di mímọ́ mi lọ́wọ́ ìtajà rẹ̀ fẹ́ fọlọ́pàá fún mi kí ni mo ṣe ìwọ náà fẹ́ fọmọ láàmì lójú o gbọ́ ọmọdé bí mi. láyọ̀ o fẹ́ fọlọ́pàá mú mi fún kí ni mo ṣe ewé ewé tútù ewé gbígbẹ ewé tútù ewé gbígbẹ ewé rinjẹnjẹ ewé tútù ewé gbígbẹ ewé rinjẹnjẹ ewé tútù ewé àṣé ayé òbí bá ti ń rò mọ́ ayé ti jù bá ṣe rò lọ. ìwọ gbá mi lé wọn torí nǹkan kí n
wọ́n fi báyé jẹ́ ṣẹ́ẹ̀rì wà dárí wúwo afọ́fà ẹ̀dá nísàyédógún wọ́n kà nǹkan sí ayédógún àyíká nǹkan sí. àti rẹ́dí sí ilé whatsapp jẹ́ ẹ̀ ń sìn fún wa. oúnjẹ wo ń bẹ̀. oúnjẹ wo ló ṣe àbí ìbéèrè wo ló ń béèrè. mo bọ̀bọ̀ yín onílé ṣe ṣe ọ àwọn ọmọ tí. sórí ẹ pé sa ní oṣù ní làákàyè èmi ló ń pè ní bọ̀bọ̀ èmi ní bọ̀bọ̀ ọkọ ẹ ní bọ̀bọ̀ kọ́lẹ́tì rẹ. wo babe má ṣe báyìí. bẹ́ẹ̀bi ẹ gan máa tó kọ́lẹ́tì máa tó ní kó má sọ ọmọ ẹ pẹ̀lẹ́ sà ni mo fẹ́ máa gbọ́. tí bongo. Congo, bongo. Bẹ́ẹ̀ni. Tí ló ń jẹ́ bongo. Exactly. Pàdé gúrúmà. Pàdé kọ́. Gúrúmàrájẹ. Gúrúmàrájẹ ò sí níbà Ìbàdàn ló wà. Pandi Gurana, drink me. Ọṣẹ lélẹ́yìí náà, ọṣẹ ST. Ọṣẹ Ọmọ. Mo sọ náà, mo ní pé gbogbo nǹkan tẹ́ ní kí n rà yìí throwback ni. Ẹ wá mú mi rántí lọ́jọ́kọ́jọ́ gẹ̀rúgẹ̀rú là ń bẹ̀wé kúkú ndùkú lóko ìjà ọmọdé why me láàrin lòdù lẹ́pà ṣáńdì wà. Wọ́n ta wọn kí ni. Ta ló sọ bẹ́ẹ̀ fún ọ? Kí ló ṣe? Ẹ ṣe mà. Àgbàlagbà tó ti marry. Ẹ tẹ̀lé jọ máa jẹ́ bestie. Ó wá ń wá sílé onílé. Ẹ wá ń ṣe àwọn eré dádì àmọ́ mi tí èèyàn ti ṣe tipẹ́. Àwọn eré burúkú. Eré tí ó máa ń jẹ́ kí Ọlọ́run bínú sí ènìyàn. Àwọn eré tí ó jẹ́ kí wọ́n pa Sódómù àti Gòmórà rẹ́ nígbà wọn ni nínú Bíbélì. Obìnrin ni mí o. Ìgbà míì wà tí mo bá wò wọ́n abẹ́ mi á tutù. Láàrin obìnrin sóbìnrin ẹ̀yin náà lẹ́nu kí n fìlà tó. Mo máa ń change pátá tó ẹ̀mí tàǹgbà mi. Libido mi ló high. A máa tutù ní. Ìgbà míì wà mo máa ń lo kọ̀tínwó fi ṣọ́ọ̀kì. Tó yẹ pé tí n bá yọ kọ̀tínwó yẹn jáde báyìí a máa ro tókítókítókí. Vanilla flavour ni mo ní. Ibà wájọ́ ibà kò ibà làlàlà mẹ́rìndínlógún ní bẹ̀rẹ̀ ló fẹ́. Sunday kí ló ń wá kiri. Will you shut up? Mo sọ̀rọ̀. Get out. Torí pé mo ní ẹni mo sàn ni mi ṣe mú kíkan tèmi ti bàjẹ́. Ọmọ tẹ̀ ń wọ̀ yìí àfàìmọ̀ kọ́mọ kù mọ́ yìí lọ́wọ́. Trust me, eléyìí tó lọ fún yìí eléyìí ló máa jẹ́ last one tó máa lọ ṣe bó ṣe lọ yìí ó máa mú ẹ. ẹ̀yin ẹlẹ́dùgbẹ́ ẹ̀jẹ̀ ni o. Can you just please? ọ̀nà tí wọlé ẹ̀jẹ̀ ni o lè. Babe, àbò tẹ. Don't babe me. Mo ń sọ ilé fún yín pẹ̀lú Ọlọ́run tó ṣílẹ̀kùn èní tó dẹ̀ máa tì tó bá ti di aago 12. Ṣaléwá ò mọ ọkùnrin kọ́kọ́ rí. She's still a virgin. ìwọ náà mọ̀ pé ibi tá à ń gbé mini flat ẹ̀gbọ́n mi wà ní yàrá ṣe. Ṣaléwá kí ló ń ṣe pẹ̀lẹ́gbọ̀n ẹ̀. ìkànnì ẹ̀wọ̀n àbáyọ̀mí ìkànnì ẹ̀mí ò dé lérò pé mo lè forgive ever. mi ì rí nǹkan oṣù mi. ṣé ó kọ oṣù sálárì rẹ. àánú. lọ́bọ̀gà tèmi ni mò ń sanwó oṣù fún ẹni. olórí burúkú o ti jẹ́ kakos single mother soul o ti belong straight away. Ta ló kú? Ta ló fẹ́ ṣe sọ́jú fún? Èmi àti ọ̀rẹ́ mi a fẹ́ jáde mo kàn fẹ́ kẹ́ fún mi kọ́kọ́rọ́ mọ́tò yín ká fún mi jáde. kíkàn sí ẹni àwọn mọ́tò ilé gangan la níbẹ̀ kó níbi tọ́rẹ̀ mi lọ a fẹ́ lọ gara ń bẹ̀ kọ́ lè mọ̀ pé èèyàn lọ̀rẹ́ mi. Are you alright? Ṣé gbogbo fàájì tí mò ń ṣe fún ẹ ṣé o ní ló fẹ́ fi pay me back? Mi ti báwo. ṣé àwọn òní ìkọ̀kọ̀ tó ń fi láìpẹ́ wọn ṣe ni. You now have the guts to
open that your filthy mouth. Má sọ fẹ́ mi wípé ìwọ need $5 million. Ṣé o ṣiṣẹ́ owó sí mi lọ́wọ́ ni? A dẹ̀ ti mọ ilé yìí, a máa dé togun-togun ni, a máa jẹ́ ilé yìí lù ni. How on earth ló máa lanu ẹ sọ fún mi wípé ìwọ ní $20 million? Àwọn ọ̀la máa dọ́dọ̀ yín. Nǹkan tájọ́ ṣe tí lè fi jó. Mo drink ẹ kó lè tè lọlẹ̀ so that nǹkan tí mo fi sínú ẹ kò ní tètè ṣiṣẹ́ ń bíbá ẹ lè lọ kú sí tàbí kẹ lọ kú sílé kẹ má kú sí bíbá. Kú ti wà náà láìsí. Torí oúnjẹ tẹ́ ń jẹ yìí poison ti wà. Kí ni poison wà nínú. Àbọ̀dáràn mo tún mu díìkì mo fi ti wèrè lọ́lẹ̀. Ní kọ́pọ̀ tí mo fẹ́ fọ ẹ ibi tó bá mú ẹ òní kò mọ́wọ́ sí nonsense. Ẹ̀mí àti yíjà ti tẹ́lẹ̀ ni wọ́n bàbá ìdán tó ní sáfẹ̀. Leave my palace! Leave my palace! Leave my palace! ṣòro ayé yìí kéèyàn ṣàkàn máa gbàdúrà ni pé káyé má pa kádàrà wa dàsá burú ẹni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun ní ẹnì kejì ẹ so I'm helping him because he needs help. Kí gbogbo nǹkan tó bá ń wá báyìí kí. Mi ò ti kìlọ̀ fún pé mi ò fẹ́ rí ẹ ní sàkánì mi mọ́. Ẹ bọ́ra tí gbóná lẹ́sìn. Irun mọ́lẹ̀ tí ó wọ̀yọ̀wọ̀yọ̀ akọlóńgìnì tí dẹ́rùbọ̀ dẹ́nu. Ó dáná sí ìyá gbàgbọ́ sí mi. ó ní í sìn ẹni tó bá lóhun tó ń ṣe rádaràda gbàgbàlagbàlà kiri àdúgbò wọn ò ní mọ̀ pé ìyàwó gidi náà fẹ́ sílẹ̀. Torí bó ṣe ń sá lọ bí tòlótòló tó kó táífọ́ọ̀dù tí máa mú ọ ìyá sá wọ́n síbi kò nọrùn kí n bá mọ́ lẹ́yìn ọ̀rùn gbà kó ti rẹ̀ sí píìsì. Àṣẹ́ngè iṣẹ́ tó lágbára lọ́pọ̀lọpọ̀ ni. Serve everybody. O tún bèrè. Ayé ń bẹ nínú ayé èèyàn ń bẹ nínú èèyàn ayé sì ń kọ́ ẹja lẹja jẹ sára. àwọn tó ń ṣeré ń bì báyìí àwọn ló ní ló ń sìn. táwọn yẹn bá lọ ṣubú sí wọn á tún kẹjọ wá bá mi. Fún mi lówó. Èmi nìkan gan ni mo sanwó fún ọ. Ẹ má padà sẹ́yìn. abẹ́ ìbò ṣe wà ẹ̀ kò ní jáde kúrò nílé kò lọ síbi kankan ajọ́ wa wà nílé yìí. Ó yẹ kó mi mo fẹ́ wọ ọpọlọ yẹ kó mi mo fẹ́ wọ ọpọlọ wẹ́ẹ̀dẹ̀. Ayé tiẹ̀ náà ò lè dáa ayé ọmọ rẹ ò lè dáa. ẹ̀yin gbogbo ló yẹ kán máa pè lámọ̀ níṣe ni. Ó búlọ̀ láti rẹ̀. Bó ṣe wà yìí a máa fi wọ́ gbòòrò lọ a máa lọ pop champagne. O play game jọ o wá fún mi lóhùn mi ìgbà tuntun máa gbọ́n gbòòrò wọn ní pé ọ̀dọ̀ mi ẹlòmíì ló ti náà ń play lótò. Ewo wèrè jẹ́ kó sọ̀rọ̀. Irú ọbẹ̀ wo ló ṣe? ẹ̀fọ́ rírò. Really? Báwo ló ṣe mọ̀ pé mo like ẹ̀fọ́ rírò? ó ṣe lè fún kẹ́ẹ̀dì bọ́ọ̀lù àgbà ìsìn bóyá bí kò pa yín. because òun lè dá yàn ó dé ń bú èèyàn báyìí. ìbú o dáná o. asipẹ́kẹ́ fún la. O sì láyé mà tọkọ ni ẹ mọ̀ ta tẹ́tẹ́tẹ́tẹ́ ò dáa. Bàbá àjẹmú yẹ kì í ṣe tẹ́tẹ́ ṣé tẹ́tẹ́ ni bàbá àjẹmú. Wọ́n ti lò ó. òun ló kọ̀ fẹ́ lọ ra nǹkan. Bàtà mi! Bàtà mi! Bàtà mi! Bàtẹ́ Bàtà mi rẹ̀! bàtẹ́ ni. Bàtà mi ni! Bàtà mi ni! Bàtà mi ni! Bàtẹ́ ni. ló padà ṣe púpọ̀ ọmọdé ń jìyà ọmọdé ń ráre àṣírí ayé nìyó má jẹ́ ń bọ́ sọ́wọ́ wọn àmì ó káyé mi máa bàjẹ́ òun àmì ó àwọn àtúnidáyé má jẹ́ ń kó wọn má jẹ́ ń bọ́ sọ́wọ́ wọn àmì ó ewé ò déédéé rọ iṣan wọn ẹ̀dá ni màrìwò bá ti dojú omi àsìkò ló sọ wọn di ìgbàgbó bá fẹ́fẹ́ bá wá fẹ́ gbígbóná ọmọ ẹ̀dá ni ebi mo bẹ̀rù èèyàn o trust no one ló jẹ́ kí n bẹ̀rù obìnrin sí ló jẹ́ kí n bẹ̀rù ọkùnrin sí ilé ayé yìí jámọ́ra wọn mo bẹ̀rù èèyàn o mo mà ṣe mo bẹ̀rù èèyàn o torí ìgbésẹ̀ kan tá a bá máa gbé ká ronú jinlẹ̀ dáadáa ìgbésẹ̀ kan tá a bá máa gbé
kẹ́dà ronú sí òun